ẹ̀yin tèmi báwo ni ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí. Ẹ wo fídíò yẹn kí n tó sọ̀rọ̀ kẹ́ gbọ́ nǹkan tí alákọ̀ọ́rí sọ. Grieving family, government parastatals, the three-arm government, the military, Nigerian land, and everybody in pain as a whole. But when I woke up yesterday, I discovered that some well-meaning Nigerians are feeling offended because I made them feel unseen or their voices unheard. You know me too well that I will never make anybody feel like that. I discovered that the video was cut from a 1 hour 30-minute video. Ẹ̀yin abiyamọ, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Mo fi Jésù bẹ̀ yín, ẹ ní fọwọ́ gbọ́mọ sí. Mo fi Jésù bẹ̀ yín, ẹ ní fara gbààwẹ̀. I beg you in God's name, please forgive me if I ever make you feel offended, unseen. Or maybe I feel I spoke as if I was insensitive. Abiyamọ lèmi náà. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin abiyamọ gbogbo ilẹ̀ máa jèrè ọmọ. Àbíjẹta òun náà ti ń drag yín. Kí ló fà á? Àwọn èèyàn rí wípé àwọn ọmọ tó wà nínú igbó yẹn bóyá kò dùn yín náà ṣe react bẹ́ẹ̀. A lot of people lórí react sínú fídíò yìí tó ń sọ wípé nígbà tí Tọ́pẹ́ Àlàbí ń kó níbi jọ́sí tó lọ kọrin Tọ́pẹ́ Àlàbí táwọn rí pé Tọ́pẹ́ Àlàbí ó ti wà lókè nínú àwọn celebrity tó ń kọrin pé ìwọ́ṣẹ̀ ń bọ̀ àwọn fight fún ẹ pé àwọn ò mọ̀ pé orúkọ báyìí máa ṣẹlẹ̀ tó tún máa sọ̀rọ̀ tó sọ yìí. Wọ́n bẹ́ẹ̀ ṣòro nìyẹn àwọn kan dẹ̀ tún rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Orú Tinubu tó ń ṣe ń fa gbègé lọ́tún lọ́sì báyìí ikú ọmọ Nàìjíríà náà ló ń pa òun ló ń pa Tinubu lọ. Ṣèyí Tinubu tó ń drag náà lọ́tún lọ́sì ikú bàbá ẹ̀ gan ló ń kú lọ. Ṣèyí ò dẹ̀ lè máa wò kí bàbá ẹ̀ wà ní president kó má support bàbá ẹ̀. Kò ń ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ó ṣe ń ṣẹlẹ̀ nínú regime ti Tinubu ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ but Tinubu yìí kan tún jẹ́ pé kí ni ó tún lágbára ó kọjá be careful. Àǹtí Yínká àwọn ọmọ Nàìjíríà ara wọn ń gbóná ẹni tó máa sọ̀rọ̀ báyìí ó máa ṣọ́ ẹnu ẹ̀ kó má gbèpè. Thank God pé ẹ ti wá ṣe kí ni pé kán dáríjì yín if not wọ́n máa drag ẹ̀mí yín. Wọ́n ò ní drag ẹ̀mí yín lórúkọ Jésù wọ́n máa drag yín ẹsẹ̀ yín gan ò ní balẹ̀. Ọlọ́run gbọ́ torí mo ti ń rí different video oríṣiríṣi tó ti ń ṣe lọ́tún lòsì fún yín gbàsgbò ẹ dẹ̀ mọ̀ pé Nàìjíríà ń sìn ó ń jò ara ń ta everybody àwọn ọmọ 40 ló wà nù gbó pẹ̀lú tíjà lẹ́yìn tó kó 40 ẹ̀mú ya àwọn ọmọ tó ti kó ni ó ti pọ̀ òun ló ta ọmọ Nàìjíríà lára tẹ́ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ṣe react sí fídíò yìí kò ń ṣe pé kúkú ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí gan tó lọ mú wá gan ọdún mélòó nìyẹn ti ààbù but wọ́n expect pé kẹ́yìn náà support wọn pé kí Tinubu bá wà nǹkan kan ṣe sí wọ́n expect pé kán àwọn nǹkan tẹ́ sọ yẹn kọ́ ẹ sọ ẹ̀dẹ̀ tí wàá bẹ̀ wọ́n sí ó ti bẹ̀ yín òyìn abí ọmọ yóò ní kẹ́ dáríjì òun bọ́ tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ Nàìjíríà ẹ má jẹ́ anybody bring them down nǹkan tẹ́ ti mọ̀ pé kò kàn yín ẹ má bọ́dà fẹ́nu sí torí Nàìjíríà bó ṣe wà ọmọ Nàìjíríà kò sí bó ṣe wà bó ṣe rí yẹn tẹ́ bá lọ kọ níbì kan nísìnyí gan wọ́n máa tahùn sí yín kò sí wọ́n máa tahùn sí yín pé ẹ máa wà Àǹtí Yínká mi ìtẹ̀fẹ́ sàwọn ọ̀rọ̀ tán sọ sí inú different video ó ti pọ̀ wọ́n drag ẹ̀mí yín Ọlọ́run jẹ́ kán drag ẹ̀mí yín lẹ́ẹ̀kan sí ẹ wá Àǹtí Yínká nǹkan tẹ́ bá ti mọ̀ pé ó lè fà pé kí ọ̀tá yín jábọ́ ẹ̀ẹ́dẹ̀ ní jábọ́ lórúkọ Jésù ẹ má dá sí torí bó ṣe wà ẹni tó bá back up Tinubu báyìí onítọ̀hún ti rògo wọn ò tẹ̀ fẹ́ gbọ́rọ̀ Tinubu kọ́ ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ kò ń ṣe time Tinubu bọ̀ àmọ́ time Tinubu yẹn ló wá pọ̀ sí ó pọ̀ gan Tinubu lè máa ṣe nǹkan káwọn èèyàn má rí ọmọ Tinubu gan tó ń fà bàbá ẹ̀ ló support wọ́n drag ẹ̀ gan àmọ́ iye èpè tí Tinubu ń gbà lójoojúmọ́ tí Tinubu gbà àwọn ọmọ Nàìjíríà wọn ò tẹ̀ fẹ́ kí anybody sọ̀rọ̀ support Tinubu tí wọ́n ní pé kí wọ́n ṣe kíni kí wọ́n bá wọn gbá àwọn ọmọ tó wà nù igbó jáde kò sẹ́ni tó sàbí ọmọ ẹnìkan wà nù ilé báyìí ń sun o bọ̀tọ̀ ọmọ ẹnìkan wà nù gbó o Àǹtí Yínká ẹ wo nǹkan ẹ wo ọ̀rọ̀ dá sí tẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀ tó lè mú gbàsgbó wá fún yín ẹ má dá sí Nàìjíríà gbóná gan ní sẹ́ everybody àwọn ọmọ tó wà nù gbó wọ́n wà nù òrùn kí náà jẹ ta ló mọ̀ kó tó fún wọn jẹ Ọlọ́run ló mọ̀ bí àwọn kan sì wà láàyè ẹjẹ́ ìtẹ̀mẹ́ bá ń share fídíò ìkókàn ti la ó ti wá tọrọ pé kẹ́ dáríjì wọn ẹ̀jẹ̀ bá dáríjì
ẹ jẹ́ bá mi ṣí ẹ̀ o, ire o.